ọjọ́ ìsinmi ogún lẹ́yìn mẹ́ta lọ́kan. A dúpẹ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún wa láti ti rí ọjọ́ ìsinmi òní. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ní ẹ̀kọ́ Bíbélì tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ní ìjẹjọ́, a bẹ̀rẹ̀ ẹ̀ka àkòrí tí a pè ní Olúwa Ọlọ́run gbogbo orílẹ̀-èdè. Orí ọ̀rọ̀ wa tí òní ni Ọlọ́run ẹni tí ó ní gbogbo orílẹ̀-èdè. A ní àwọn bàbá wa àlejò pàtàkì méjì láàrin wa lónìí táwọn jọjọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí papọ̀. Ní apá àlàáfíà mi, mo ní kan nínú àwọn bàbá wa láti Ìdíròkò Professional Ajíkèrè, Lérida AA Martin. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Bẹ́ẹ̀ náà lákan náà ni mo ní ìkan nínú àwọn bàbá wa láti Ajíkèrè kan náà tí wọ́n ń jẹ́ Evangelist MK Ọdúntàn. Bàbá wa ẹ káàbọ̀ sí orí ètò yìí. Yes, sir. Èmi ni ọ̀rẹ́ yín tòótọ́ ẹni ọ̀wọ̀ Ọpẹ́olúwa Ògúnlẹ́yẹ. Ibi kíkà wa òní, orin Dáfídì orí 24 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn àti orin Dáfídì orí 23 ẹsẹ̀ ìkejìlá. Bàbá wa Martin ẹ bá wa wo orin Dáfídì orí 24 yẹn ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn. Orin Dáfídì orí 24 ẹsẹ̀ ìkíní sí ìkarùn. Ó kà báyìí pé, tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó lé ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹ ṣé bàbá wa Evangelist Ọdúntàn ẹ bá wa wo orin Dáfídì orí 23 ẹsẹ̀ kejìlá. Kí ló sọ? Sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè náà, Ọlọ́run ẹni tí Olúwa ń ṣe àti àwọn ènìyàn náà tí ó ti yàn ṣe ìní rẹ̀. Ẹ ṣé bàbá. Èròǹgbà wa ní ọ̀sẹ̀ yìí ni láti ní òye pé Ọlọ́run ni ẹlẹ́dàá àti olùtọ́jú gbogbo ayé àti pé yóò ṣe ìdájọ́ gbogbo ènìyàn fún ohun tí wọ́n gbé ayé wọn ṣe. Ìfáàrà, Ọlọ́run ni ẹlẹ́dàá gbogbo orílẹ̀-èdè gẹ́gẹ́ bí a ti rí kà nínú orin Dáfídì yẹn tó sọ pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti gbogbo ohun tó tẹ̀dó sínú rẹ̀. Ó dá ayé àti gbogbo ènìyàn nínú rẹ̀, ó sì ń ṣe ìtọ́jú gbogbo wọn. Tirẹ̀ ni ayé ìṣe, ayé tí a fojú rí àti àwọn ènìyàn jẹ́ tirẹ̀ nípasẹ̀ ìṣẹ̀dá àti ìtọ́jú. Ọlọ́run jẹ́ mímọ́, yíyẹ, títọ́ àti olódodo. Nítorí náà, ojúṣe àwọn ènìyàn ni láti jẹ́ mímọ́ àti títọ́ kí wọ́n sì yàn láti ṣe ohun tí ó tọ́. Ìdájọ́ jẹ́ ọ̀kan lára ìtàn ìràpadà bí a ti rí nínú ìṣubú ènìyàn ní ìwé Genesis orí 3 níbi bí a ti rí bí ènìyàn ti ṣubú. Ìkúnmídé nínú ìwé Genesis orí 4 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 7 àti àwọn nǹkan mìíràn. Nítorí náà, Bíbélì pè ìdájọ́ Ọlọ́run ní òdodo àti òtítọ́ gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Dáfídì orí 19 ẹsẹ̀ 9. Àìṣègbè gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 2 ẹsẹ̀ 11 ṣe fìdí rẹ̀ múlẹ̀ níbi tí Paul apostoli ti ń jẹ́ kí àwọn Júù àti àwọn kèfèrí kí wọ́n ní òye wípé kì í ṣe pé bóyá Ọlọ́run ń ṣègbè lẹ́yìn ènìyàn kan fún ènìyàn kan, ṣùgbọ́n ó ń pe àti Júù àti kèfèrí, ó ń pè wá papọ̀ sí ìrònú nínú ọmọ rẹ̀ láti ṣe ohun tí ó tọ́ ní ọ̀dọ̀ rẹ̀. Pípé òun ni Ọlọ́run gẹ́gẹ́ bí orin Dáfídì orí 19 ẹsẹ̀ 7 yẹn ti sọ, àti kíkún òun ni Ọlọ́run wa nítorí pé ó dára sí wa ní gbogbo ọ̀nà. Ìbéèrè fún ìjíròrò ní ọ̀sẹ̀ yìí bí a ti ń wo Ọlọ́run ẹni tí ó ní gbogbo orílẹ̀-èdè. Mo rò pé tí èèyàn kan bá lè gbé pẹ̀lú òye yìí pé Ọlọ́run ló ní òun àti ohun gbogbo tó wà nínú ayé, mo rò pé a fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run yìí nítorí pé òun ni ìbẹ̀rẹ̀ wa, òun sì ni òpin wa. Má bẹ̀rẹ̀ ìbéèrè mi láti ọ̀dọ̀ bàbá wa Evangelist Ọdúntàn. Wọ́n ní ṣàlàyé ohun tí o mọ̀ sí Ọlọ́run, Olúwa Ọlọ́run gbogbo orílẹ̀-èdè kí o sì ṣàfiwé èyí pẹ̀lú ibi kíkà wa Dáfídì, orin Dáfídì orí 24 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Ohun tí mo mọ̀ nípa Olúwa Ọlọ́run gbogbo orílẹ̀-èdè ni wípé ó jẹ́ Ọlọ́run tí ó dá gbogbo ayé
àti ohun gbogbo tí ó wà nínú ayé tí ó dẹ̀ ń ṣe ìkáwọ́ rẹ̀, gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé orin Dáfídì 24:1-2 yẹn. Ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó tẹ̀dó sínú rẹ̀. ẹ ṣé bàbá, ọlọ́run ló ní ayé àti ohun gbogbo tó wà nínú rẹ̀. Òun náà ló dẹ̀ ń ṣe ìkáwọ́ rẹ̀ àti ìtọ́jú rẹ̀, àti wípé òun náà yóò ṣe ìdájọ́ rẹ̀ nígbà tí ayé náà bá dópin. ẹ ṣé. Ìbéèrè wa kejì máa lọ sí ọ̀dọ̀ bàbá wa Lérida Martin. Wọ́n ní báwo ni ọlọ́run ṣe ṣẹ̀dá ayé? A ní ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó pọ̀ níbẹ̀ yẹn, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ bá wa wò nítorí àkókò wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe ẹ̀dá ayé, ọ̀rọ̀ ni Ọlọ́run fi ṣẹ̀dá ayé. Gẹ́gẹ́ bí a ti rí ní Genesis orí kìíní, tá a bá kà láti ẹsẹ̀ 3 lọ sísàlẹ̀, a rí pé gbogbo nǹkan tó dá ọ̀rọ̀ ló fi dá wọn láti ọjọ́ kìíní títí di ọjọ́ 6. Ọ̀rọ̀ náà ló fi ṣe kí ni ló fi dá wọn. ẹ ṣé. Orin Dáfídì orí 23 ẹsẹ̀ 6 náà fìdí rẹ̀ múlẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 3 sọ pé nípa ìgbàgbọ́ ni a mọ̀ wípé nípa ọ̀rọ̀ ni Ọlọ́run dá ohun gbogbo tó wà nínú ayé. Torí náà ọ̀rọ̀ Ọlọ́run ni ó bí ayé, òun ló dẹ̀ bí ìwọ tó ń wò mí. Torí náà ò ní ohunkóhun láti ṣe bí kò ṣe láti ṣe ìfẹ́ Ọlọ́run yìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Bàbá wa Ọdúntàn, tí Ọlọ́run bá wà fún gbogbo orílẹ̀-èdè, báwo ni a ṣe wá rí bí ó ti ṣe ojú rere fún orílẹ̀-èdè kan tí kò sì ṣe fún òmíràn nínú Bíbélì? Ṣáà sọ pé Ọlọ́run ṣojú ṣáájú ni, àbí kí ni ẹ rí sí ọ̀rọ̀? Ọlọ́run ò ṣe ojú ìṣáájú. In fact, Ọlọ́run wà fún gbogbo orílẹ̀-èdè ni. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run ṣe ojú rere sí yẹn, àwọn yẹn ni wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run, tí wọ́n di Ọlọ́run, tí wọ́n sin Ọlọ́run lótìítọ́ àti lódodo. But tá a bá rí àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run ò ṣe ojú rere sí, ó túmọ̀ sí pé àwọn yẹn wọn ò ṣe ìfẹ́ Ọlọ́run, wọn ò gba Ọlọ́run gbọ́, wọn ò sin Ọlọ́run. Tá a bá wo nínú ibi kíkà tí wọ́n yàn fún wa, a rí àwọn oríṣiríṣi ìwà ibi èyí tó kún inú ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 1-8. A rí ìwà àwọn àìṣedédé èyí tó kún ayé, èyí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run ò ṣe ojú rere sí yẹn tí wọ́n ń wù. ẹ ṣé. Ìyẹn ni wípé bóyá ilé ni tàbí ayé ènìyàn tàbí orílẹ̀-èdè tó wò pé bóyá ọjọ́ Ọlọ́run ò ṣojú rere sóhun, kì í ṣe pé Ọlọ́run ṣojú ṣáájú àwọn tó ṣojú rere sí, ṣùgbọ́n bí a ṣe súnmọ́ tó, ó ní ọwọ́ Olúwa kò kúrú láti gbani, etí rẹ̀ kò wúwo tí òun kì í fi gbọ́, ṣùgbọ́n àìṣedédé yín òun ló yà yín kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run yín. Ṣùgbọ́n àwọn tó ṣe ìfẹ́ rẹ̀, àwọn ló farahàn fún gẹ́gẹ́ bí olódodo, gẹ́gẹ́ bí bàbá tó sì ń ṣe ìtọ́jú wọn. Ìbéèrè tí ó kàdé ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, bàbá wa Lérida Martin, wọ́n ní bí a ti mọ ìṣòtítọ́ Ọlọ́run, báwo ni àwọn Kìrìsìtẹ́nì tí a mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn láti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run? Adúpẹ́ olóòtú. Gẹ́gẹ́ bí àwọn Kìrìsìtẹ́nì, nọ́mbà 1 nǹkan tí wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ni pé àwọn gbọ́dọ̀ rí ara wọn gẹ́gẹ́ bí olóòótọ́. Wọ́n gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí ara wọn. Wọ́n gbọ́dọ̀ jẹ́ alágàbàgebè. Wọ́n gbọ́dọ̀ fi funfun pe dúdú, àbí kí wọ́n fi dúdú pe funfun. So nígbà tó bá ti yọ̀ǹda rẹ̀ pé yes, àwọn Kìrìsìtẹ́nì lélẹ̀, tó Bíbélì sọ pé nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n. Àwa tá ń pe ara ní Kìrìsìtẹ́nì, àwọn tí ò gbàgbọ́ gangan wọ́n wo iṣẹ́ wa. Pé jẹ́ Kìrìsìtẹ́nì wọn ló tó ọ̀pọ̀lọpọ̀ àti pé wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n èso Kìrìsìtẹ́nì kò sínú ayé wọn. Ni pé àwọn Kìrìsìtẹ́nì wọn kò gbọ́dọ̀ mọ ara wọn gẹ́gẹ́ bí olóòótọ́, tí àwọn èèyàn máa mọ̀ gẹ́gẹ́ bí àwọn Kìrìsìtẹ́nì lélẹ̀. Kí ni kejì? So lẹ́yìn yẹn, nígbà tí wọ́n bá ti mọra bẹ́ẹ̀, wọ́n ní láti fi ara wọn lẹ̀ fún àwẹ̀ àti àdúrà, láti pe àwọn èèyàn sí ìrònúpìwàdà sí ọ̀dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí tá a bá wo ìwé Kíróníkù kejì orí 7 ẹsẹ̀ 14 tó sọ pé tí àwọn èèyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá ra ara wọn sílẹ̀, tí wọ́n bá ti gbàdúrà, àwọn á ṣe kí ni o, àwọn wo ilẹ̀ wọn sàn. So ẹ̀tọ́ Kìrìsìtẹ́nì láti ṣe kí ni o, láti pè wọ́n sí ìrònúpìwàdà wá sọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣé bàbá wa. Nítorí náà gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ọ̀rọ̀ Ọlọ́run ló ń tọ̀ wá lónìí wípé tí Ọlọ́run bá jẹ́ olóòótọ́ tó sì jẹ́ olódodo, à ń bèbè lọ́wọ́ wa wípé kí a jẹ́ olóòótọ́ àti olódodo sí àwọn ènìyàn wa, kí ìwà wa àti ìṣe wa kó fi hàn wá wípé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Kì í ṣe pé Ọlọ́run dá ayé nìkan, ṣùgbọ́n ó ń jọba lórí gbogbo ayé,
àti gbogbo àwọn tí ń gbé inú rẹ̀, nítorí ó jẹ́ olódodo àti olóòótọ́. Òun yóò mú kí gbogbo ènìyàn jìyìn bí wọ́n ti gbé ìgbé ayé wọn. Ọ̀rọ̀ ló tọ̀wọ́ tó ń gbọ́ mi wá lónìí o. Gbogbo bó ti gbé ìgbé ayé rẹ, gbogbo nǹkan tó ṣe nínú ara, níbi iṣẹ́ yín, nínú ilé yín, ní àwùjọ, nínú ìjọ Ọlọ́run, lórílẹ̀-èdè, gbogbo rẹ̀ la ó jíyìn síwájú ẹni tó ní ayé àti ọ̀run, tó sì ń ṣètọ́jú rẹ̀, torí pé ó kàn fi wá síbẹ̀ ni. Òun ló a máa jábọ̀ gbogbo bí a ṣe lo ilé ayé wa fún. Lẹ́ẹ̀kan sí là ń kí ẹ̀yin bàbá wa nínú Olúwa fún ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Mo gbà ládùúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Fún ìrònú nípa ipá àti agbára ni Ọlọ́run fi dá ayé, torí òun náà ló ní gbogbo agbára, ló dẹ̀ ní gbogbo ipá rẹ̀. Ẹ ṣe àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí, orí Dáfídì, orí 24, ẹsẹ̀ 1, ó ní ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀lé sí rẹ̀. Fún àkókò yìí tí a ó tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mo gbà ládùúrà pé oore rere kò ní fi ọ̀dẹ̀dẹ̀ ẹnì kankan wá sílẹ̀. Ẹ ṣé.